ẹnì kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ online television. Ọ̀yọ́ ìṣebí ẹnì kọ̀ọ̀kan. Ìròyìn àsìkò tó kójú owó. Ọ̀yọ́ ìṣebí ẹnì kọ̀ọ̀kan. Àṣà gbígbé lárugẹ bẹ̀ lọ́dọ̀ àwa. Ọ̀yọ́ ìṣebí ẹnì kọ̀ọ̀kan. Ohun tó ṣẹlẹ̀ káàkiri ìlú. Ọ̀yọ́ ìṣebí ẹnì kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ TV ti máa gbọ́. Ọ̀yọ́ ìṣebí ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìyànjẹ ní kẹ́ni tí o mọ̀ kò má dá Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọjẹ́ ẹ̀ṣẹ̀ ni. Mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìyànjẹ ní kẹ́ni tí o mọ̀ kò má dá Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọjẹ́ ẹ̀ṣẹ̀ ni. Mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìyànjẹ ní fẹ́ni tí o mọ̀ ò má dá Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọ̀yẹ́ èèwọ̀ ni. Mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìyànjẹ ní fẹ́ni tí o mọ̀ ò má dá Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ni. Ìrònú ní fẹ́ni tí o ní lákòókò ohun tó ní tẹ́lẹ̀ omi ò ní ìwọ kọ́ Ọlọ́run tó fi kádàrá adìẹ màmá ní. Ọlọ́run tó fi kádàrá adìẹ màmá ní. Ọkọlẹ̀ ọlọ́fọlá adìẹ màmá ní. Ẹ̀dá kò lè pẹ́ mo lágbára mo wà ní ọgbọ́n mo lè pàṣẹ mo lówó màá yan tálíkà jẹ ìkànnì koríko tẹ́ni bá ti tẹ̀ ọ́ àtẹ̀gbé iṣẹ́ ẹranko nínú igbó màá nìyẹn kìnìún ewúrẹ́ ó gbé jẹ wọn ò lẹ́bi erin náà kí ó fà á yá kò lẹ́jọ́ ẹranko lẹ́ni tí wọ́n yàn jẹ́ tí ò lè dún àwa lẹ́ni tí ò tí ì ní kò sọ pé ẹni tó ní ọ̀rẹ́ mi ò lè gbá owó tí ó bá tọ́ lọ́hùn màmá ní àwọn bàtà rẹ̀ mọ́ díjẹ́ yìí Yorùbá jáyọ̀ pọ̀tọ̀ torí àyèjò máa dún ẹsẹ̀ kan mi ní sùúrù yìí kò gbọ́dọ̀ nítorí pé mo mẹ́tọ́ mi àṣàkọ. Mẹ́tọ́ mi ní abẹ́ òfin. Mo mẹ́tọ́ mi ẹnikẹ́ni ò lè rẹ́ mi jẹ. Mo mẹ́tọ́ gbà àwọn onífẹ̀ẹ́ sí ọjẹ́ ẹ̀ṣẹ̀ ni. Tàbá lọ sínú ìwé òfin. Tàbá lọ sínú ìwé òfin ti Nàìjíríà chapter 4 section 6 ẹ ò rí pé dignity of human person òfin ni ó ní no torture no slavery èèwọ̀ ni ẹlẹ́kẹta no forced labour ẹ lọ́mọ wípé òfin ò gbà kẹ́nìkan náà ẹ̀rùn fara ní ẹ kíjọba jẹ́ kófin ẹrú mọ́ ìyẹn jẹ́ láti dínkù bàdájọ́ ṣòdodo ìrìnlẹ́yìn òfin bẹ̀rẹ̀ tí wọ́n bá nà ẹ̀rùn máyé gbẹ̀san ìjọba ni ó sọ fágbófinró kan tó bá ní gbọ́ kọ́ ṣèwádìí rí pé bẹ́ẹ̀ ni òkúrọ́ òfin fọlọ́pàá mẹ́rin nà ẹ̀rùn kan lè yàjẹ́ ọgbẹ́ fún mi ká máa kó àwọn ọmọ lọ́ṣẹ̀rú ṣe lálùfín náà sílẹ̀fì èèwọ̀ ni òbí ó gbọ́dọ̀ lọ́mọ nírẹ̀rù. ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọlọ́lá tí gbénú ọlá sọlá ọba tó ní pẹpẹ ọrọ̀ lọ́dọ̀ ọba tó ní sánmọ̀ àti ilẹ̀ méjèèje ọlá rẹ̀ gbọngbọ́n kábíyèsí rẹ̀ ìkẹ́ àti ọlá kọ́mọ bá síwájú ẹ̀dá ànábì Muhammad. ẹ̀yin aráalé ẹ kú ilé mo kí yín káàbọ̀ sí orí ìkànnì mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin láti iléeṣẹ́ rédíò àti móhùnmáwòrán Ajíṣebí Ọ̀yọ́ rédíò TV. Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ní orúkọ mi jẹ́. ètò yìí ń dé títí gbọ́ yín ní dédé àkókò yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ajíṣebí Ọ̀yọ́ rédíò and TV àti Abdullahi Legal Academy. Abdullahi Legal Academy jẹ́ àgbékalẹ̀ kan eléyìí tó ń ṣe kò kárí bí a ṣe fọ́n ìmọ̀ òfin ká ní orílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ ẹ̀tọ́ tí kó wa ní lábẹ́ òfin náà. Abdullahi Legal Academy sì tó ń ṣe kò kárí ohun kan tí a mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ òfin eléyìí tí a mọ̀ sí law tutorials
for law students jákèjádò àwọn ẹ̀ka ẹ̀kọ́ òfin, the faculties of law jákèjádò orí Nàìjíríà bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni à ń ṣe láti jẹ́ kí àfojúsùn wa méjèèjì yìí láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọ̀kan nínú àwọn tá à ń ṣe láti jẹ́ kí àfojúsùn yìí kó wá sí ìmúṣẹ òhun ni èyí tá à ń ṣe ní ọwọ́ yìí pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ Ajíṣebíọ̀yọ́ online radio and TV. A ti ń ṣe àlàyé lórí àkòrí ọ̀rọ̀ kan eléyìí tí a mọ̀ sí Your Right to Life and What You Must Know, eléyìí tí a lè ṣe àyọ̀gbùfọ̀ rẹ̀ sí èdè Yorùbá wípé ẹ̀tọ́ tí o ní láti gbáyé àti àwọn nǹkan tí o gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀tọ́ yìí. Àkòrí tí a ti fi ń bára wa sọ̀rọ̀ láti bí oṣù kan, méjì, mẹ́ta sẹ́yìn leléyìí. Èní yìí ni àkòrí yìí ni á ṣe abala ẹlẹ́ẹ̀kẹwàá rẹ̀, the 10th episode. Èní yìí ni á ṣe lógo Ọlọ́run. A ti ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí tipẹ́, a ti ń ṣàlàyé lórí ẹ̀ tipẹ́. Kí ló sì fà á tó fi di pé à ń ṣe àlàyé, à ń ránu mọ́ báyìí? Àwọn baba wa mọ́nímọ́ní, àwọn baba wa mọ̀yànmọ̀yàn wọ́n ní pé bí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan, àmì ló fi ń ṣe. Bí a bá ń ránu mọ́ tí à ń tẹnumọ́ tí a sì ń kó àwọn kókó tó rọ̀ mọ́ ẹ̀tọ́ tí oníkálukú ní lábẹ́ òfin, tó rọ̀ mọ́ ẹ̀tọ́ tí oníkálukú ní lábẹ́ òfin láti gbé ayé àti láti wà láàyè wá báyìí, a fẹ́ fi ṣe àmì ni. Eléyìí yóò máa jẹ́ àmì wípé ẹ̀tọ́ tí kó wá lábẹ́ òfin nítòótọ́ a ní, ṣùgbọ́n ó ní àwọn ọ̀nà à ń gbà àti àwọn ìlànà à ń tọ̀ láti lo ẹ̀tọ́ tí a ní lábẹ́ òfin láti gbé ayé àti láti wà ní ààyè yìí, àti wípé ẹ̀tọ́ yìí kò fi bẹ́ẹ̀ tẹ́ralẹ̀. Àwọn ìgbà kan á máa wà tó ṣe wípé ẹ̀tọ́ náà wọ́n lè gbà kúrò ní ọwọ́ èèyàn. Bí èèyàn ò bá sì mọ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà n tí èèyàn ò bá mọ̀, ó máa ń wáyé kéèyàn ṣàṣìṣe. Ṣùgbọ́n nígbà téèyàn bá ti mọ̀, kò sí ààyè fún àṣìṣe. Bó tilẹ̀ jẹ́ wípé lábẹ́ òfin o mọ̀ o mọ̀ o, tó o bá fi lè dẹ́ṣẹ̀, dandan ni kí olúwa rẹ̀ ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí ó bá dá. Ìgbà tó wá rí báyìí la fi ṣe ní dandan wípé tipátipá, tìpátìkúùkù, a gbọ́dọ̀ kó àwọn nǹkan báyìí wá ká máa wá ṣe àlàyé rẹ̀ ní orí ètò wa Mọ Ẹ̀tọ́ Rẹ Lábẹ́ Òfin ní orí iléeṣẹ́ rédíò wa Ajíṣebíọ̀yọ́ online radio and TV pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Abdullahi Legal Academy. Àkòrí tí ń fi bá wa sọ̀rọ̀ lénìí ó jẹ́ ìtẹ̀síwájú lórí n tí mo ti ń ṣàlàyé lọ́jọ́ tó ti pẹ́ ni wípé àwọn ìgbà wo ló ṣeé ṣe kí ilé ẹjọ́ kéde wípé kí wọ́n lọ rèé gba ẹ̀mí èèyàn, àti pé àwọn ẹ̀ṣẹ̀ wo lèèyàn lè ṣẹ̀ tó lè fà á tí ó burú tó bẹ́ẹ̀ gẹ́ tí ilé ẹjọ́ ó fi ní pé ó yá ẹ lọọ́ gba ẹ̀mí onítọ̀hún. Mo ti ṣàlàyé lórí ètò yìí nípa ẹ̀sùn tí a mọ̀ sí treason, eléyìí tí ó túmọ̀ sí kéèyàn gbé ogun sí ìjọba orílẹ̀-èdè àbí ìjọba ìpínlẹ̀ láti lè jẹ́ kí ó ṣe nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ bá fẹ́, láti ìjọba ń pa láti ṣe ohun tó bá fẹ́. Lórí ètò yìí bákan náà, lábẹ́ àwọn ẹ̀sùn yìí mo ti ṣàlàyé nípa ẹ̀sùn kan tí a mọ̀ sí treachery, eléyìí tí ó túmọ̀ sí ìwà ọ̀dàlẹ̀. Gẹ́gẹ́ báwọn baba wa nílẹ̀ Yorùbá ṣe sọ pé ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ dandan ni kí ó bálẹ̀ lọ. Ẹ má bínú ẹ̀yin aráalé ẹni bá dalẹ̀ dandan ni kí ó bálẹ̀ lọ, eléyìí tí a mọ̀ sí treachery. Béèyàn bá dalẹ̀ orílẹ̀-èdè, dandan ni ìdájọ́ ikú ni wọ́n ó ṣe fún onítọ̀hún bí ọwọ́ pálábá rẹ̀ bá ségi. Ẹ̀sùn kẹta tí ń mọ pẹ̀kẹ́lù lénìí òhun ni ẹ̀sùn tí a mọ̀ sí ìdigunjalè, robbery àbí armed robbery. Ẹ̀sùn yìí ni ó jáde ní inú àtẹ̀jáde eléyìí tí a fi síta ní Abdullahi Legal Academy lánàá lórí ètò wa kan tí a mọ̀ sí Legal Weekend ní gbogbo ìgbà tó bá ti di ọwọ́ ìparí ọ̀sẹ̀, òpin ọ̀sẹ̀, tó bá ti di gbogbo ọjọ́ àbámẹ́ta, ọjọ́ sátidé ni là máa ń mú àkọ̀tun kókó lábẹ́ òfin wá tí a fi máa ń bọ́ àwọn aráalé lórí pé kí ni òfin sọ àti pé kí ni nǹkan tó ṣeé ṣe tó jáde látara òfin yìí. Ní ọ̀sẹ̀ tó kọjá, ní ọ̀sẹ̀ yìí tí eléyìí tí í ṣe àná, n tá a gbé jáde náà ni ìwà ìdigunjalè
àti ìjìyà tí ń bẹ fún lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà àti pé kí ni à ń pè ní ìdigunjalè gangan. Legal Weekend ni ó ń hàn nínú móhùnmáwòrán tẹ̀ ń wò ní ẹ̀yìn mi lójú móhùnmáwòrán yín yìí. Ẹ lè lọ sórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, ẹ kàn search fún Legal Weekend àbí kẹ́ ẹ search fún Abdullahi Legal Academy. Gbogbo àwọn nǹkan yìí náà lẹ́ rí ńbẹ̀ tí ẹ máa jàǹfààní. N tá a ti ṣe síbẹ̀ ti pọ̀ gan jàǹtìrẹrẹ. Lánàá la wá ń ṣàlàyé nípa nǹkan tí a mọ̀ sí armed robbery àti ìjìyà tó ṣeé ṣe kí ẹni tí ó dá ẹ̀ṣẹ̀ armed robbery jẹ ní abẹ́ òfin. Ó wá ṣe déédé pẹ̀lú ohun tí a fẹ́ ṣàlàyé lórí ètò lónìí náà. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Tá bá ń sọ̀rọ̀ nípa ìdigunjalè lédè Yorùbá, sákárá náà bẹ́ẹ̀ náà là á pè é, ìdigunja olè. Ṣùgbọ́n lábẹ́ òfin, torí pé òfin wa lórílẹ̀-èdè Nàìjíríà òyìnbó ni wọ́n fi kọ́. Òyìnbó sì leléyìí, ó ní àwọn kókó tí wọ́n fi de àwọn òfin yìí. Bí wọ́n ṣe fi àwọn kókó de àwọn òfin yìí náà ló ní àwọn ìtumọ̀ kọ̀ọ̀kan tí àwọn kókó yìí ní. Tó ṣe wí pé èèyàn ò sì gbọdọ̀ ṣe àṣìṣe láti gbọ́ ọ yé. Béèyàn bá fi lè ṣe àṣìṣe láti gbọ́ àwọn kókó yìí yé, wàhálà ni yóò dálẹ̀. Lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà, kí ni à ń pè ní armed robbery? Kí á tó lè rí armed robbery, ká tó lè ṣàlàyé nǹkan tí a mọ̀ sí armed robbery, a gbọ́dọ̀ kọ́kọ́ ṣàlàyé nǹkan tí a mọ̀ sí robbery. Robbery ni yóò padà lead sí armed robbery. Lábẹ́ òfin, kí wá ni robbery? Kí ni armed robbery? Tá bá wo inú ìwé òfin Criminal Code Act, eléyìí tí à ń lò ní southern part of Nigeria, tí a bá wo section 401 ti Criminal Code Act, tí a sì wo section 296 ti Criminal Code Act bákan náà, méjèèjì ń ṣàlàyé nǹkan tí a mọ̀ sí robbery àti ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé robbery kí n tó ṣàlàyé armed robbery ká má baà dà á papọ̀. Tá bá wo section 401 subsection 1 ti ìwé Criminal Code Act, tí a bá tún wo section 296 ti ìwé Penal Code Act, tí a sì wo ìwé òfin kan tí a mọ̀ sí Robbery and Firearms Special Provision Act, tá bá wò yẹn náà, tá bá wo section 1 rẹ̀ náà, á rí ìtumọ̀ robbery yìí, á rí mú dájú níbẹ̀. Kí ni tí ń sọ ni wípé kò wù mí kí n ka àwọn ẹsẹ̀ òfin nì lénìí, mo kàn fẹ́ mú àwọn kókó tó wà nínú ẹsẹ̀ òfin nì wá kí n fi ṣàlàyé, kó tó wá di pé màá mú kí ni ìtumọ̀ armed robbery, kó tó wá di pé màá mú ìjìyà tó ń bẹ fún armed robbery àti bí ìjìyà rẹ̀ bó ṣe yàtọ̀ láti ìletò kan sí ìletò kejì ní orílẹ̀ Nàìjíríà tí a wà yìí bákan náà. Kí robbery tó lè wáyé, àwọn nǹkan kan ó ṣẹlẹ̀. Kí ni nǹkan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ni pé ẹnìkan ń bẹ, ó fẹ́ jí dúkìá ẹnìkan gbé. Ẹnìkan ń bẹ, ó fẹ́ jí dúkìá ẹnìkan gbé. Bóyá ká ṣe bí àpẹẹrẹ yìí pé Mr. Olè, ó fẹ́ jí dúkìá Mr. Onílé, ó fẹ́ jí gbé. Mr. Olè fẹ́ jí dúkìá Mr. Onílé, ó fẹ́ jí gbé. Àkọ́kọ́. Ẹ̀ẹ̀kejì ni pé jíjí gbé tó fẹ́ jí gbé nì, ó fẹ́ jí gbé níwájú Mr. Onílé. Kì í ṣe pé ó fẹ́ yọ́ lọ lẹ́yìn láti lọ jí gbé, ó fẹ́ jí gbé níwájú rẹ̀, lójú rẹ̀ pé ìwọ wà ńbí, óyá owó rẹ̀ ńkọ́, óyá dúkìá rẹ̀ ńkọ́, fún mi ní kiní yìí. N tó fẹ́ ṣẹlẹ̀ láàrin nu. Jíjí gbé tó wá fẹ́ jí gbé yìí, ṣé ẹ mọ̀ pé wọ́n sọ wípé ojúbọ̀rọ̀ ò ṣeé gba ọmọ lọ́wọ́ èkùrọ́. O kàn lè wá bá mi kó ní óyá fún mi lówó ọwọ́ rẹ kí mi náà wá gbé lé ọ lọ́. Kí ni yóò jẹ́ kí Mr. Olè lè rí dúkìá Mr. Onílé jí gbé nírú àrùn yẹn ni pé yóò lo kinní kan tí a mọ̀ sí actual violence or threatening. Threatening àbí actual violence yìí, òun ni a mọ̀ sí àwọn nǹkan tí ó ní a lè pè ní èdè Yorùbá ní àwọn ìwà jàgídíjàgan, àwọn ìwà tí ó ṣeé ṣe kó léwu
ó lè ṣe àkóbá fún Mr. Onílé bí Mr. Onílé bá fi lè jẹ́ kí Mr. Olè kó ṣe àwọn nǹkan nì sí òun. Nígbà tí eléyìí bá ti wá ṣẹlẹ̀, Mr. Olè yóò lo ohun tí a mọ̀ sí actual violence yìí àbí threatening yìí fún Mr. Onílé láti lè jẹ́ kí Mr. Onílé gbé nǹkan tí ó ní bí dúkìá rẹ̀ nì tí Mr. Olè fẹ́ gbà láti lè jẹ́ kó gbé lé lọ́wọ́, àti láti lè má jẹ́ kí Mr. Onílé lè jà láti gbà lọ́wọ́ rẹ̀ padà nígbà tí ó bá ti gbà lọ́wọ́ Mr. Onílé tán, láti lè rí dúkìá nì gbé lọ láyọ̀ àtàlàáfíà kúrò lọ́wọ́ Mr. Onílé. N tá a mọ̀ sí robbery lábẹ́ òfin ni. Tá a bá wo ìwé òfin section 401 títí ìwé òfin Criminal Code Act, tí a bá sì wo ìwé òfin títí Penal Code Act náà, tí a bá wo section 296 rẹ̀ bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ síbẹ̀ nù ní ṣókí. Nígbà tí eléyìí bá ti wá ṣẹlẹ̀, òun la mọ̀ sí robbery. Robbery lábẹ́ òfin, ẹ jẹ́ kí n kàn ṣàlàyé títí ẹ̀ ní ṣókí. Béèyàn bá dányun wò lábẹ́ òfin, robbery là á pè. Ìjìyà ti robbery lábẹ́ òfin nínú òwe kan tí a mọ̀ sí Criminal Code Act ní ẹ̀wọ̀n 21 years old, ọdún 21, ọdún 21 ni onítọ̀hún yóò lò ní, ló ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ lò ní ọgbà ẹ̀wọ̀n téèyàn bá dá ọ̀ràn robbery bí mo ṣe ṣàlàyé síwájú yìí. Ṣùgbọ́n nínú òwe títí Penal Code Act ní titi ẹ̀, òun ní irọ́ o, robbery lọ́dọ̀ ti tòun kò ń ṣe ẹ̀wọ̀n 21 years old, ẹ̀wọ̀n ọdún 10 péré ni. Ẹni tó bá dán irú eléyìí wò, ẹ̀wọ̀n ọdún 10 péré ni ìjìyà tí ó jẹ ní ìjìyà robbery ní abẹ́ ìwé òfin títí Penal Code Act. Tí a bá wo ìwé òfin Penal Code Act, tá a bá wo section 298 rẹ̀ bó ṣe wà ńbẹ̀ nù ni. Èyún ò báhun. Tá a bá wọnú ìwé òfin títí eléyìí tí a mọ̀ sí Robbery and Firearms Special Provision Act náà, òun náà sọ wípé ẹni tó bá dán ìwà tá a mọ̀ sí robbery yìí wò, ẹ̀wọ̀n tí ó lọ ní ẹ̀wọ̀n ọdún 20, 21 years imprisonment. Ó túmọ̀ sí wípé ìwé òfin tá a mọ̀ sí Criminal Code Act, ìwé òfin tá a mọ̀ sí Robbery and Firearms Provision Act, méjèèjì wọ́n jọ lẹ̀pọ̀ ní nǹkan kan náà ni ìjìyà tí àwọn jọ pèsè fún ẹ̀sùn tí a mọ̀ sí robbery. Ṣùgbọ́n ìwé òfin tí a mọ̀ sí Penal Code Act ní titi ẹ̀, òun ní rárá o, kò sí n tó jọ, ẹ lè rán lọ sẹ́wọ̀n ju ẹ̀wọ̀n ọdún 10 péré lọ, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé òfin títí Penal Code Act eléyìí tí ó wà ní dédé section 298 rẹ̀. Tí mo bá ti fẹ́ kádìí ètò yìí ńlẹ̀, màá wá ṣe nǹkan tí a mọ̀ sí àfiwé àfijọ, tá a mọ̀ sí juxtaposition. Màá ṣe láàrin àwọn ìwé òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ máa bá mi ká lọ ná. Mo ti wá ṣàlàyé robbery báyìí, kí wá la mọ̀ sí armed robbery? Armed robbery lábẹ́ òfin, òun gangan ni ìdigunjalè. Ṣùgbọ́n robbery lábẹ́ òfin, tí n bá fẹ́ ṣáyàn ògbúfọ̀ rẹ̀ sí èdè tiwantiwa Yorùbá, ó fẹ́ le díẹ̀. Robbery, torí pé n tá ń pè ní ìdigunjalè nínú ìwé òfin kọ́ là ń pè nínú èdè Yorùbá. Ìdigunjalè náà là á pè robbery, ìdigunjalè náà là á pè armed robbery nínú èdè Yorùbá. Kò sì rí bẹ́ẹ̀ nínú ìwé òfin, kò rí bẹ́ẹ̀. Armed robbery nínú ìwé òfin, gbogbo ohun tó wà nínú robbery pátápátá ni yóò wà ńbẹ̀. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tó bìnrin aráyé fẹ́ni tó bá dán armed robbery wò ni wípé òun ó lo nǹkan tí a mọ̀ sí ohun ìjà olóró. Ohun ìjà olóró bí ìbọn, ohun ìjà olóró bí igi, ohun ìjà olóró firearms, ohun ìjà olóró firearms generally, pistol ni o, rifle ni o, armor tank ni o, gbogbo àwọn ohun ìjà tó bá ti lè tó lọ́ta nínú, àti tó tẹ́ bá yìn pa, àti tẹ́ bá yìn yóò ṣe pàpàpàpàpàpà, gbogbo ẹ̀ náà under firearms ló wà.
ohun ìjà olóró láti lè fi dẹ́rù ba ẹni tó fẹ́ gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ṣé ẹ mọ̀ tí wọ́n bá yọ ìbọn síyàn wípé ó yá gbé dúkìá rẹ̀ wá, kò sẹ́ni tí yóò fẹ́ ìbọn ní wọ́n máa ń pòwe kan tí n bá rántí dáadáa, wọ́n ní ìbọn ní kinní kan kò ní kinní kan, kò sẹ́ni tí yóò fẹ́ kí wọ́n fi ọlọ́ta kọ̀ lọ́ta ọkọ ìyá mi wò ó kódà mo tún níye báyìí ní báńkì ṣé kí n tún lọ gbà wá. n tí armed robbery tóun túmọ̀ sí leléyìí, ẹni tó ń dá ọ̀ràn armed robbery yóò lo nǹkan ìjà olóró láti fi lè tako láti fi lè attack láti fi lè ṣe àtakò fún ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀, tó ṣe wí pé yóò fi ẹni tí ó fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ nì yóò fi sínú ìbẹ̀rùbojo tó bá fi sí nì ni yóò force ni yóò jẹ ẹni tí ó ní nǹkan nì nípa láti lè gbé dúkìá rẹ̀ tó ṣe iyebíye sí nì láti lè gbé fún adigunjalè nì lọ́wọ́ láìsí wàhálà. Nígbà wọ́n bá yọ̀bọ̀n sí Ọlọ́run má jẹ́ á ráìdá ìbọn ọlọ́ta kọ̀ lọ́ta, kò sẹ́ni tí yóò fẹ́ jẹ́ kí wọ́n fi dán òun wò, yóò gbé kalẹ̀. Èyún báhun. Àbí èèyàn lo nǹkan tí a mọ̀ sí offensive weapon bó ṣe wà ní section 402 subsection 2 títí ìwé òfin títí Criminal Code Act leléyìí. Bẹ́ẹ̀ náà ló sì ṣe wà nínú ìwé òfin Robbery and Firearms Act títí ìwé òfin Robbery and Firearms Act. Tá bá wo section 1 subsection 2 títí tiẹ̀ náà bó ṣe wà ńbẹ̀ nù. Kí wá la mọ̀ sí offensive weapon? Offensive weapon ní gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ohun ìjà olóró bákan náà. Tí n bá fẹ́ ṣàyàngbó rẹ̀ sí ti èdè Yorùbá, ẹ jẹ́ ká lò ní ohun ìjà olóró. Ọ̀bẹ ara ohun ìjà olóró ló wà, àdá ara ohun ìjà olóró ló wà, ọ̀já àgbá ara ohun ìjà olóró ló wà, òkúta ara ohun ìjà olóró ló wà, igi ara ohun ìjà olóró ló wà, kùmọ̀, gbóngbó àbí kéèyàn lo kẹ́míkà kan bíi ásíìdì, ara àwọn ohun ìjà olóró ni gbogbo àwọn eléyìí wà. Ẹni tó bá wá lo ohun ìjà olóró láti fi lè dá ìbẹ̀rùbojo kalẹ̀ ní ọkàn ẹni tó fẹ́ jí dúkìá rẹ̀ gbé níwájú rẹ̀ láti lè jẹ́ kí onítọ̀hún gbé nǹkan nì lé lọ́wọ́ lásìkò nì, ó ti dá ọ̀ràn tí a mọ̀ sí armed robbery lábẹ́ òfin gẹ́gẹ́ bí ìwé Criminal Code Act àti ìwé Robbery and Firearms Act bó ṣe gbé kalẹ̀. Kí wá nìjìyà tí ń bẹ fún ẹni tí ó bá dá ọ̀ràn tí a mọ̀ sí armed robbery àbí tí a lè sọ pé ìdigunjalè ní èdè Yorùbá? Gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé bọ̀, ó ní àwọn ẹ̀sùn tá à ń ṣàlàyé ni àwọn ẹ̀sùn tó ṣe kíni o, tó ṣe kó jẹ́ pé téèyàn bá jẹ̀bi ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ìdájọ́ ikú wọn ó ṣe fún yàn. Ìdájọ́ ikú wọn ó ṣe fẹ́ni tó bá dán irú eléyìí wò. Yóò wá yà wá lẹ́nu wípé èèyàn fi igi dẹ́rù bààyàn láti fi gba nǹkan lọ́wọ́ rẹ̀, wọ́n dájọ́ ikú fún un. Yóò yà wá lẹ́nu pé èèyàn lo òkúta láti fi dẹ́rù bààyàn gba nǹkan lọ́wọ́ rẹ̀, wọ́n dájọ́ ikú fún un. Èèyàn lo ọ̀bẹ lásán àbí èèyàn lo idà àbí èèyàn lo àdá láti fi dá ẹ̀rù ba èèyàn láti fi gba nǹkan lọ́wọ́ rẹ̀, wọ́n ní ó ti dáràn armed robbery bófin ṣe gbé kalẹ̀ nú o. Béèyàn bá lo ọ̀bẹ ní o, àdá ní o, igi ní o, òkúta ní o, gbogbo nǹkan yòówù bá téèyàn lò tá a lè pè ní offensive weapon ohun ìjà olóró, bọ́wọ́ bá tẹ̀yàn armed robbery ni, ìjìyà rẹ̀ sì ni kí wọ́n ṣe kíni o, kí wọ́n lè ṣe ìdájọ́ ikú fún onítọ̀hún. Bó ṣe wà nínú ìwé òfin Criminal Code Act eléyìí tá bá wo section 401 subsection 2 rẹ̀ bó ṣe wà ńbẹ̀ nì. Bó ṣe wà nínú ìwé òfin titi Robbery and Firearms Act leléyìí tá bá wo section 1 subsection 2 paragraph A and B àti subsection 3 rẹ̀ bó ṣe wà ńbẹ̀ nì. Ṣùgbọ́n ìwé òfin Penal Code Act òun ní kò rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé ṣé mo ti sọ lẹ́ẹ̀kan yí pé ìwé òfin Penal Code Act eléyìí tí wọ́n tá ń lò ní northern part of Nigeria ní àwọn apá ilẹ̀ ọ̀dọ̀ àwọn Haúsá, òun sọ wípé ẹni tó bá dá ọ̀ràn tí a mọ̀ sí
robbery, òun ò tiẹ̀ mọ tí ń jẹ́ armed robbery ń tiẹ̀, òun ò mọ tí ń jẹ́ armed robbery ń tóun mọ̀ ní pé robbery, gbogbo tá à ń sọ robbery náà lòun ń pè é. Ẹni tó bá wá dá ọ̀ràn yìí lábẹ́ ti tòun ń tiẹ̀, òun ní pé irọ́ o, òun ò ní rán wọn lọ sí ọ̀run àsàǹtẹ̀ o, òun ò ní kán lọ gba èkuru lọ́wọ́ ẹbọra o, òun ò ní pé kán máa lọ sí ẹ̀wọ̀n gbére ní tòun, tí wọ́n lábẹ́ ìwé òfin ti Penal Code Act tá bá wo section 298 rẹ̀ bó ṣe wà ńbẹ̀ nù. Nísìnyí ẹ jẹ́ kí n wá ṣe ọ̀sọ́yẹ́ àsìkò mọ́, ẹ jẹ́ kí n wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwọn ìwé òfin méjèèjì yìí, àwọn ìwé òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí, kó tó di pé màá wò bóyá mo ní ìbéèrè àbí àwọn ìbéèrè kí n wá máa fi ìdáhùn sí àwọn ìbéèrè náà. Tí a bá wo, a ti sọ síwájú wípé béèyàn bá dá ọ̀ràn yìí lórílẹ̀-èdè Nàìjíríà, ìdájọ́ ikú wọn ó ṣe fónítọ̀hún. Robbery tá à ń sọ nípa, armed robbery tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá gba ẹ̀mí èèyàn, bóyá yálà èèyàn ìgbà tí onítọ̀hún ń dá ọ̀ràn lọ́wọ́ ni o àbí ìgbà tó ti dá a tán kí wọ́n tó lè sọ pé kí wọ́n dájọ́ ikú fún èèyàn. Irọ́, béèyàn bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ yìí, yálà ó pààyàn nígbà tí wọ́n ń dá ọ̀ràn yìí lọ́wọ́ ni o àbí wọn ò pààyàn o, bí wọ́n bá fi lè mú èèyàn pé èèyàn ṣe ẹ̀sùn pé èèyàn dá ọ̀ràn tí a mọ̀ sí armed robbery, ìdájọ́ ikú náà ni wọ́n ó ṣe fún un lábẹ́ àwọn òfin yìí. Ó pààyàn o, kò pààyàn o, ìdájọ́ ikú wọn ó ṣe fún un. Àkọ́kọ́ nù. Ìkejì ni wípé ìdájọ́ ẹ̀sùn armed robbery tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti ṣiṣẹ́, ṣùgbọ́n ó ní àwọn àyàfi kan. Southern part of Nigeria, yes, southern part of Nigeria, ilẹ̀ àwọn Yorùbá àti ilẹ̀ Igbo, Criminal Code Act ó ṣiṣẹ́ ńbẹ̀. Ẹnikẹ́ni tán bá mú fún armed robbery ńbẹ̀, ẹjọ́ ikú wọn ó dà á fún un. Èyun wá báhun. Ní northern part of Nigeria, Penal Code Act ló ṣiṣẹ́ ńbẹ̀, òun ní pẹ́wọ̀n gbére ni. Mo wá ń sọ̀rọ̀ nípa ìwé òfin Robbery and Firearms Act wípé okay, kí ni tòun ń ṣe nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ṣé ẹ rí Robbery and Firearms Act yìí, gbogbo orílẹ̀ Nàìjíríà lòun ti ṣiṣẹ́ ní titi ẹ̀. Òun ò ṣẹ̀ṣẹ̀ sínú pé ìlú kan àbí ìlú kejì, gbogbo orílẹ̀ Nàìjíríà lòun ti ṣiṣẹ́. Bí wọ́n bá mú èèyàn nírú àárín yìí, wọn ò ní gbé lọ sí State High Court, Federal High Court ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa Federal High Court ní Nàìjíríà, Federal High Court ní Nàìjíríà kò ní branch. Ibi tó wá burú sí ni wípé bí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ kan ní Ọ̀yọ́ tó tako òfin federal, bí wọ́n bá mú ní Kano náà ni wọ́n ti máa ṣègbẹ́jọ́ rẹ̀. Ṣùgbọ́n fún àwọn ẹ̀sùn míì tí kò bá ti rí báyìí, kò rí bẹ́ẹ̀. Eléyìí bó ṣe rí nù nì. Síde eléyìí, ẹni tí ó bá ti dá ọ̀ràn kan tó jẹ́ ẹ̀sùn tí a mọ̀ sí ìdigunjalè, ìdájọ́ tí wọn ó ṣe fún orílẹ̀ Nàìjíríà náà ni pé kí wọ́n lè gba ẹ̀mí onítọ̀hún. Kó tó wá di wípé ń dánu dúró ní ààyín lénìí, ẹ jẹ́ kí n wò bóyá mo ní ìbéèrè àbí àwọn ìbéèrè, pàápàá jùlọ àwọn tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa, kí á mọ rírì wọn, kí á sì ṣe ohun tí a mọ̀ sí acknowledgement sí wọn. A kí wọn púpọ̀ púpọ̀. A rí ọwọ́ Mr. Alagbe Rahman, wọ́n ní pé well done sir, ẹ kú ètò. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Mr. Alagbe Rahman, ẹ ṣé púpọ̀, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. A rí ọwọ́ Mr. Wasiu Idowu, wọ́n ní ẹ kú iṣẹ́, Ọlọ́run á fòye yé wa, àmín àmín, Ọlọ́run á fòye yé gbogbo wa, ìmọ̀ wa ò sì ní dọ́bà. Ẹ ṣé púpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín Mr. Wasiu Idowu. A sì tún rí ọwọ́ Mr. Ọláyíwọlá Owólabí, wọ́n ní keep up the good work. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀. Irú àwọn àtẹ̀jíṣẹ́ yín yìí náà ni ó ń kún wa lọ́wọ́
náà ni ó sì ń fún wa ní nǹkan tí a mọ̀ sí motivation àti inspiration, eléyìí tí a fi ń lè ṣe àwọn takuntakun nípa iṣẹ́ ìwádìí àti nípa àwọn nǹkan míì náà tí à ń ṣe ní orí ètò báyìí. A dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín. Kó tó wá di pé màá fi òpin sí ètò yìí pátápátá ní dédé títí òní, Abdullahi Olugbowo Academy ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin aráalé. Tí ẹ bá wo ojú screen yín, ẹ ó rí account number wa níbẹ̀, òun lẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín nì. Ẹ dákun ẹ ṣe onígbọ̀wọ́ ètò yìí. Wema Bank ni àkáǹtì wa. Bákan náà ló jẹ́ wí pé a mọ rírì ilé-iṣẹ́ kan tí a mọ̀ sí AA Ventures. Àwọn ni wọ́n ń ṣe takuntakun fún wa. Àwọn ń ta dátà ni wọ́n ń tà. Ẹni tó bá fẹ́ ra dátà, ẹ kàn sí wọn ní ilé-iṣẹ́ AA Ventures. Ṣé mo tiẹ̀ ní phone number AA Ventures níbí? Ní nọ́mbà AA Ventures níbí, kán má bínú bóyá tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀. AA Ventures, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀. Ní àhín yìí ni á gbé ti dúró ná ní òní ní abala titi èdè titi Yorùbá. Á bọ́ sí abala titi èdè titi Gẹ̀ẹ́sì báyìí, níbi tí a ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní èdè Gẹ̀ẹ́sì ní ràbájì gan. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò lénìí tí a jọ ṣe ètò náà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀. Títí di ìgbà míì tí èmi àti yín tí á tún máa wá pàdé ní orí ètò yìí. Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ni orúkọ ti tèmi ń jẹ́. Ẹ jẹ́ ká máa rí wí pé à ń lo òfin o. Lógo Ọlọ́run, èmi àtẹ̀yin a ní lùgbàdì òfin. Ẹ̀ṣẹ̀ ni ọ̀gá mi ní abẹ́ òfin, ìwọ ń kọ́ bí ẹgbẹ́ni fẹ́ni tí ó mọ̀ kò má dá aláwọ̀ onífẹ́ sí ọ̀jẹ̀. Ẹ̀ṣẹ̀ ni mo mẹ́tọ́ mi ní abẹ́ òfin, ìwọ ń kọ́.